ọ̀rọ̀ ipò ọba Àwùjalẹ̀, àwọn èèyàn ní wọn ò mọbi tó ń lọ, bẹ́ẹ̀ sì rèé àwọn kan mọ̀ wọn ò kàn sọ̀rọ̀ ni. Ojúde ọba ọdọọdún tí wọ́n ń ṣe níjẹ̀bú, ṣé tọdún yìí yóò wáyé àbí ò ní wáyé? Ìdí rèé o, ipò ọba Àwùjalẹ̀ tí ìjọba ti ní kán ṣẹ́wélé ná, kán dá dúró ná, torí wọ́n ní àwọn afọbajẹ wọn ò ṣe kinní ọ̀hún bó ti ṣe yẹ, torí ẹ̀ wọ́n gbọ́dọ̀ dáwọ́ ẹ̀ dúró ná. Bó tilẹ̀ jẹ́ pé wàhálà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ti Alhaji Wasiu Ayinde K1 ni, nígbà táwọn èèyàn tiẹ̀ kọ́kọ́ rò wípé, kódà èmi kinní gan kọ́kọ́ ń rò ó pé ṣé yìí ṣe pé ìjọba fẹ́ lo K1 láti di Àwùjalẹ̀ pẹ̀lú ọwọ́ tí Alhaji Wasiu Ayinde tí wọ́n mú gbà náà, pé ṣe ìjọba fẹ́ fipá gbé wọn lé àwọn èèyàn lórí. Kò dẹ̀ rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀ rárá, torí tá a bá wo fídíò yẹn àti bí ọ̀rọ̀ yẹn ṣe ń lọ pẹ̀lú lẹ́tà àti gbogbo ẹ̀, ìgbẹ̀yìngbẹ̀yìn a padà rí pé kò rí bẹ́ẹ̀. Ẹni tó wà lọ́kàn ìjọba táwọn èèyàn ń sọ wípé ó wà lọ́kàn ìjọba gan kọ́nù. Ọ̀rọ̀ tí dídá ipò Àwùjalẹ̀ sì dúró báyìí kò dáa tó, torí nígbà bá fogún ọdún pilẹ̀ wèrè, ọdún wo gan ni ó jàjà? Lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ n kí yín, mo kí yín bí tẹ́ ti ń wò jákèjádò àgbáyé. Tóbi Fásùgbà lórúkọ mi. Àlàyé ọ̀rọ̀ yẹn rèé o, àlàyé rèé. Ìjọba nígbà tí àwọn afọbajẹ tí wọ́n ní ìpàdé táwọn ń ṣe pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ní àìpẹ́ yìí, ni wọ́n ti sọ pé irọ́ o, ọkùnrin kan, bàbá kan, olóṣèlú kan tí wọ́n ń pè ní Bàbá Adémọ̀rin Aliu Kúyẹ̀, òun ni káwọn afọbajẹ kan mú láti di Àwùjalẹ̀ tuntun níjẹ̀bú. K1, ọ̀rọ̀ K1 wọ́n ti gbé ọ̀rọ̀ tiwọn sẹ́gbẹ̀ẹ́, torí inú lẹ́tà tó kọ́kọ́ ń jẹ jáde ó ṣàfihàn pé K1 wọ́n ṣàlàyé pé ọmọ ilé Ìfúnṣẹ́gun wà láwọn, àwọn sì lẹ́tọ̀ọ́ láti wà lórí ipò, ṣùgbọ́n nígbà yá kíní ọ̀hún dàbíi pé ó wọ̀ sin lápọ̀dọ̀ tiwọn bí ọbẹ̀ páànù. Lágbọn ti bàbá Kúyẹ̀ báyìí, nǹkan tó wá ṣẹlẹ̀ nísìnyí gan ni pé a ti gbọ́ pé obìnrin kan wọ́n ti lọ kọrin fún bàbá Kúyẹ̀ gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ tuntun Ìjẹ̀bú. Wọ́n sì ní olóṣèlú tó súnmọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó tún súnmọ́ gómìnà ìpínlẹ̀ Ògùn tí wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ minú, òun ni wọ́n. Àwọn afọbajẹ sì ní bẹ́ẹ̀ bálẹ̀ ní wọ́n kún, àwọn náà ò sì ní gbà láàbọ̀ o, àwọn ò fẹ́ni tí wọ́n ò fipá gbé láwọn lórí, wípé àwọn ò fẹ́ni tí ò ní nípa tó, tí ò dẹ̀ ní jẹ́ni tí aráàlú ò fẹ́ràn. Ń táwọn afọbajẹ ń sọ nìyẹn, wípé kí gómìnà ó má fipá sọ pé àwọn ò gbẹ̀yàn kan láwọn lórí. Èyí sì ló bí ìdí tí wọ́n ní ìjọba fi ní kán dá dúró ná, páwọn afọbajẹ ò ṣe bó ṣe yẹ kí wọ́n ṣe. Àwọn afọbajẹ dẹ̀ ní pé gbogbo ohun tó yẹ káwọn ó ṣe làwọn mọ̀ ti ṣe o, gbogbo ìtọ̀sẹ̀ tó yẹ káwọn tọ̀ ń làwọn mọ̀ kúkú ti tọ̀. Ìgbà tọ́rọ̀ wá dé ojú ẹ̀ báyìí, eléyìí tí ń ṣe ojú ọ̀gbagadì gan, àwọn afọbajẹ bá kọ lẹ́tà, ó di ran ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni. Kí ni wọ́n kọ sínú lẹ́tà náà? Wọ́n ṣàlàyé, wọ́n kí ààrẹ ní mẹ́sàn-án mẹ́wàá, wọ́n yin ààrẹ láwo fún iṣẹ́ pàtàkì tá ààrẹ ń ṣe. Bákan náà ni wọ́n wá ṣàlàyé pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu, wọ́n ní àgbà ò ní wà lọ́jà ni kórí ọmọ tuntun ọwọ́ o, yóò sì burú kí ojúde ọba tọdún yìí kó má wáyé, torí pé wọn ò tí ì yan Àwùjalẹ̀. A sì mọ̀ wípé ọba tó bá jẹ́ Àwùjalẹ̀ Ìjẹ̀bú ní di ẹni tí ó kóná ọ̀rọ̀ yìí, ìyẹn ti ojúde ọba ọdọọdún. Kò sì sí
a pe nǹkan ní ojúde ọba kì í wá ṣe olóyè náà gbọ́dọ̀ di pé olóyè á kún ọba lọ́wọ́ ni, ṣùgbọ́n kì í ṣe olóyè ní wàá jẹ́ agbátẹrù tí ò bá wá sọ́ba lórí àpèrè ta ni wọ́n wá fẹ́ ṣojúde ọba fún. ìyẹn ni ìbéèrè. ṣe rí àwọn tá a ti máa ń sọ náà ni wípé ipò ọba ó ti di nǹkan tó jẹ́ wípé ó ti wà lọ́wọ́ olóṣèlú tẹ̀gàn ni ẹ̀, gbogbo wa sì láti kúkú mọ̀ bẹ́ẹ̀. a ti mọ̀ bẹ́ẹ̀ ó ti wà lọ́wọ́ olóṣèlú. òṣèlú ló ń darí ọba. ó ló máa ń yà mí lẹ́nu nígbà tá a bá ra àwọn ọba kan tó ń dìjà ìwọ jù mí èmi ò jù ọ́, èmi làkọ́kọ́ ìwọ ní ìgbẹ̀yìn. gbogbo àwọn pípù yìí ò rí tiyín rò. wọ́n kàn máa tún lò yín gan fúnra yín ni, wọ́n á tún lò yín takora yín. tẹ́ kẹ́ ẹ sọra yín di ẹyọ kan, ipò kan ojú kan sìn. àwọn ipò tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ ń jẹ́ sìn àtàwọn ipò kan tí wọ́n ti jẹ tí gómìnà bá ti dé adé fún ẹni yẹn, gbogbo wọn ti di kan náà. kò sáṣẹ mọ́, wọn jẹ́ láṣẹ mọ́, àwọn ọba ò láṣẹ mọ́. so kí la wá ń para wa fún, kí là ń bára wa jà sí, kí là ń sọra wa di kíní sí. torí ẹ̀ wọ́n ní ẹni ó gbọ́n mẹ́ni ó gbọ́n o, ẹni ó gọ̀ ni ò mọ́ra. àmọ́ tán bá sọ fẹ́ni ó gọ̀ yóò fàbínú yọ. ó lẹ ṣe máa rí táwọn míì tí wọ́n bá ń sọ fún wọn pé nǹkan báyìí lọ́nà, wọ́n fàbínú yọ. èpè rabandẹ̀ èébú ni wọ́n mọ̀ bú. èpè rabandẹ̀ ni wọ́n mọ̀ bú. wọ́n á ní kinní kan ló lórí aládé o, kinní kan ló lórí ọba o, kinní kan ní kinní kan o. kò dẹ̀ yẹ kó máa rí bẹ́ẹ̀. torí agbára yín yẹn ẹ wá wo bá ṣe wá ń já ráǹkì àwọn ọba nísìn. olóṣèlú ló ní lọ́wọ́. so ṣùgbọ́n àṣà wa yìí kò gbọ́dọ̀ jẹ́ píparẹ́. ipò ọba tá a ti ní, tá à ń ṣàpọ́nlé fún, tá à ń wárí fún nílẹ̀ yìí, kì í wá ṣe pé ká bẹ̀rẹ̀ sí ṣe ní ìṣe pé ẹni tó so àgbàdo mọ̀dí ni tó wá dá láwàdà díẹ̀. òun ló jẹ́ sọ pé ọ̀rọ̀ ipò Àwùjalẹ̀ ti Ìjẹ̀bú yìí orúgbó bọ̀ ó wá kù sí bò ní ó ṣe ṣẹlẹ̀. torí níbi ọ̀rọ̀ dé yìí wọ́n ní gómìnà àtìjọba ń sọ pé àwọn lẹ́ni tàwọn, ṣùgbọ́n bó tẹ̀yẹ bí wọ́n tún ní àwọn ò sọ bẹ́ẹ̀, ṣùgbọ́n àwọn afọbajẹ ń sọ bẹ́ẹ̀. àwọn afọbajẹ náà sì rèé ó di dandan àwọn náà lẹ́ni tiwọn. oníkálukú ń roko sọ́dọ̀ ara ẹ̀, ṣùgbọ́n ṣáà tí ẹ̀ ń tọ́ gan bíi tàtẹ̀yìnwá bí. Ifá olóṣèlú ló ń mọ́ba. tọ́ mo sọ yìí mo dúró ná. ìbéèrè mi wá ni pé ṣé lẹ́tà tí àwọn afọbajẹ kọ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu yìí ṣé yóò ṣèṣore? ǹjẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣé wọn ò dá sọ́rọ̀ Ìjẹ̀bú yìí àbí wọn ò ní dá sí? ìbéèrè ni. èrò yín ẹ já mọ́ ní ojú òpó ìfi èrò ẹni hàn sí tá a mọ̀ sí comment section yẹn. Tóbi Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí, mọ̀ ọ̀pẹ́ tí wo ló ní bẹ́mbẹ́yẹ́kẹ́, ẹ̀pìn fáwọn ẹlòmíín náà ló ní bẹ́mbẹ́yẹ́kẹ́. àwọn ohun tá à ń gbọ́, àwọn ohun tí èèyàn ń rí, ó máa ń ní í ṣe, ó dẹ̀ máa ń nípa nínú ìgbésí ayé àwọ̀ ẹ̀dá èèyàn. ó máa ń bọ́ sínú ọpọlọ Ọlọ́run láti ṣiṣẹ́, tó túmọ̀ sí pé ohun tá a bá rí, ohun tá a bá gbọ́, ohun tá a ń wò, ó ní iṣẹ́ tó ń ṣe nínú ayé ẹ̀dá. béèyàn bá gbọ́ orin míì, á jẹ́ orin àdúrà. kódà ẹlòmíì ò lè gbàdúrà, ṣùgbọ́n tó bá ń kọ àwọn orin àdúrà tàbí tó ń gbọ́ àwọn orin àdúrà, ó lè ti bẹ̀rí ìdáhùn tó ń béèrè fún. òun ló mú Kálà ní Nightingale ṣe kinní kan, orin wọn tí wọ́n pè ní Agbára Kọ́. ó ní àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ kan nínú eléyìí tó jẹ́ pé bó ṣe jẹ́ pé ó ṣòro fún ọ̀pọ̀lọpọ̀ láti gbàdúrà, ó ṣòro fẹ́lòmíì láti sọ ohun tó dáa sínú ayé ara ẹ̀. orin yẹn gan bẹ́ẹ̀ bá ń kọ, máńgẹ́lì tó ń kọjá ó lè tibẹ̀ wá ṣẹ sínú ayé yìí. mi máa ń gbọ́ nínú mọ́tò, lórí ìrìn, ibikíbi tí n bá wà ni mo ti ń gbọ́ orin náà. ẹ gbìyànjú láti lọ gbọ́ orin Àlàní Nightingale, gbogbo social media handle wọn Àlàní Nightingale lẹ́ẹ̀tẹ̀. ẹ subscribe, ẹ like ẹ, kẹ comment, kẹ dẹ̀ share ẹ. ẹ
ẹ ṣeun. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán, tó bá dẹ̀ jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bembeyeke TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ máa bá mi wò ó. Ẹ wo, ó ní òun lèmi náà máa ń wò ó. Ṣẹ́rí tí n bá ti ń wò ó, mo máa ń gbàgbé ìrònú. Mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí bóyá mo sùn tàbí bóyá mo dúró. Tẹ́yin náà bá ti ń wò ó, ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. Ẹ máa ṣe kí ni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀ kí ẹ dẹ̀ máa wò ó. God bless you. Bembeyeke TV. Ẹ ṣé gan.